tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ṣe é lóòótọ́ lọ̀rọ̀ tí ìwé mímọ́ sọ pé ègbé ni fẹ́ni tó sọ pé olúwa wí nígbà tí olúwa kò sì wí. Ẹ kú déédé àsìkò yìí. Prophet Tèmítọ́pẹ́ Solomon bàbá yìí wọ́n mà tún ti gbé e dé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa. Kí ni àwọn àsọtẹ́lẹ̀ tá a pè ní prophetic prayer fún ti ọ̀sẹ̀ tá a wà yìí, ọ̀sẹ̀ yìí gangan ni o. Bàbá yìí sọ ọkàn ọlọ́run fún gbogbo ènìyàn. Ẹ̀yin abiyamọ ayé gbogbo yín pátá ẹ̀bọ bí ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa àwọn àsọtẹ́lẹ̀ pẹ̀lú àdúrà tó gbóná rìtìrìtì tó ṣí ogo èṣù nídìí. Ẹ wò ó, ẹ má jẹ́ ń gbà yín lásìkò lọ títí. Ẹ jẹ́ ń fi yín lẹ̀ tààrà kẹ́tì máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá wa Prophet Tèmítọ́pẹ́ Solomon ní kété tó ẹ bá ti ń gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí bá a ṣe máa ṣe é tá a fi la oṣù tá a wà yìí já tí ò ní sí làásìgbò. Bàbá ọkùnrin dédé àsìkò. Olúwa wà pẹ̀lú yín. Àmín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ni mo ti múra báyìí láti lọ orí òkè ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ tí Olúwa rán mi lákòókò yìí tí mo lè mọ̀ wípé yóò ṣe àwọn ọmọ ènìyàn nínú mi. Ẹni tó rán wa níṣẹ́ àbúrò jíṣẹ́. Àkọ́kọ́ oṣù yìí, oṣù September tá a wà yìí, ó jẹ́ oṣù 9 túmọ̀ sí oṣù kẹsàn-án. 9 tá a bá sọ pé mẹ́sàn-án ó túmọ̀ sí agbára. Ó jẹ́ oṣù agbára. Ó jẹ́ oṣù tó jẹ́ wípé tó bá wà tó bá lè ní àforítì tó lè determine ó táwọn òyìnbó ń pè ní determination. Tó bá ní tó tẹra mádùúrà Olúwa sọ fún mi pé oṣù òun á gba ohun ìní àwọn ọmọ ènìyàn láti ọdẹ fọ́ọ̀sì láti bẹ̀rẹ̀ àdúrà ìjọ wa lórí ẹ̀kọ́ gbogbo ènìyàn gbọ́dọ̀ gba ohun ìní wọn padà. Psalm 16 verse 5 Olúwa ló pa ìlà mi mọ́. The Lord maintaineth my lot. The portion of my inheritance, the Lord maintaineth my lot. Ó ti Bíbélì wí nìyẹn. The Lord is the portion of my inheritance, he maintaineth my lot. Ó túmọ̀ sí wípé ohun ìní ẹ̀ gbogbo ẹni tó gbà gbogbo agbára òkùnkùn tí ò jẹ́ kí ohun tó tọ́ sí ẹ. Tá a bá sọ̀rọ̀ ohun ìní, ó túmọ̀ sí bí ohun tó tọ́ sí yàn tẹ́nìkan jókòó lé tálágbára kan gbẹ́sẹ̀ lé tálágbára kan ṣe bí alágbára lórí ẹ̀. Olúwa sọ fún mi pé táwọn èèyàn bá lè gbọ́ ìtọ́ni lóṣù, tí wọ́n lè gbọ́ ìtọ́ni wọ́n lè gbọ́ ìtọ́ni tí wọ́n dẹ̀ ṣetán láti gbé ìgbésẹ̀ àdúrà, Olúwa ni wọ́n á gba ẹ̀tọ́ wọn padà lóṣù yìí. Bẹ́ẹ̀ lolúwa wí. Ohun kejì tó wà ní oṣù yìí, ó jẹ́ oṣù ìdápadà ohun tó ti sọnù. Ìdápadà ohun tó ti sọnù. Olúwa bá mi sọ̀rọ̀ wípé sọ fáwọn èèyàn mi ohun tí òkùnkùn gbà lọ́wọ́ wọn lójú oorun ni lójú àgbo ẹni gbọ́dọ̀ ti gbà tí ò lè wá jà wọ́n tó gbà pé ká má rò wípé ohun tó kùnkùn gbà yìí ni ò lè dá padà. Ṣebí ọwọ́ Ọlọ́run nípasẹ̀ ìtọ́ni wòlíì láti mú igi jáde, láti mú àáké jáde pẹ̀lú igi lásán nínú omi. Olúwa sọ fún mi pé ohun tí wọ́n gbà lọ́wọ́ ẹ tó rò pé èrètí ti fún yìí, ó máa gbà padà tó bá lè gbọ́ ìtọ́ni tó dẹ̀ ní tẹra mádùúrà. Gbọ́ mi, oṣù yóò ṣe oṣù tí wàá ní pé mo ti gbàdúrà ó ti sú mi. Oṣù agbára ni, agbára méjì dẹ̀ lóṣù jẹ́. Agbára méjì ló jẹ́. Ó máa bí ire fáwọn kan, ó dẹ̀ máa bí ìkorò lá fáwọn kan. Àwọn ìkorò tí wọ́n ní gbàgbọ́ títí tí wọ́n fi padà lọ sọ́dọ̀ ẹni tó dá wọn. Oṣù yìí ni. So ó túmọ̀ sí wípé o gbọ́dọ̀ sinmi, má jẹ́ kí wọ́n dán agbára wò lára ẹ̀. Má jẹ́ kí àwọn kan fi ayé ẹ̀ gba òkè orí oṣù agbára ni. Òdì nìyẹn tó fi jẹ́ wípé wá Ọlọ́run rí, dá Ọlọ́run mọ̀. Ẹ jẹ́ kí ojú Olúwa bá mi sọ lórúkọ Jésù Kristi. Agbára tó ń borí ogun ayé, agbára tó ń borí ogun òkú, Olúwa gbé wọ̀ ẹ́. Ohun tí wọ́n ti gbàdánù lára ẹ̀, Olúwa dá padà fún ẹ. Ó láwọn ìtọ́ni tó ṣe, ó láwọn ìgbésẹ̀ tó gbé. Gbogbo ẹ̀ jùlọ ni wípé ó dá lórí àdúrà. Má jẹ́ kádùúrà ṣe. Kò sí ohunkóhun tí òkùnkùn gbà lọ lára ẹ̀ tọ́lọ́run ò lè dá padà.
kò dẹ̀ sí iṣẹ́ kankan tí òkùnkùn tí ọ̀rọ̀ Sàtánì bẹ̀rẹ̀ tí Ọlọ́run ò lè dáwọ́ ẹ̀ gbọ́ dáadáa. Màá tútù sọ, kò sí iṣẹ́ kankan tí Sàtánì bẹ̀rẹ̀ tí Ọlọ́run ò lè dá dúró. Rántí Jóòbù, Sàtánì bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ayé ẹ̀, wọ́n sọ́dọ̀ níhòòhò, gbogbo ọmọ lọ, gbogbo dúkìá lọ. Ka Jóòbù 42, Olúwa mú jẹ́ kí òpin ẹ̀gbẹ̀yìn kó dáa ju ìlú ẹ̀ lọ. Ẹnìkan gbọ́ mi, wọ́n ti wò kó ti tán, wọ́n ti wò kó ti kú. Fi ọ̀rọ̀ Jóòbù fi gbé ọkàn ẹ̀rọ kó wá ṣe tán, kó má yẹ kó fi gbé ọkàn ẹ̀rọ lásán, kó káwọ́ pẹ̀lú pé yóò dáa. Ẹni tó káwọ́ pẹ̀lú pé yóò dáa, orí ẹ̀ ló máa kú sí. Ayé àkórí ẹ̀, ogun ayé àkórí ẹ̀. Ẹni tí ò tó á sọ̀rọ̀ sí, ẹni tí ò tó á ṣe sí ọ̀sẹ̀ á ti tọ́ sí lára, nítorí wípé ó kàn sọ̀rọ̀ ni kò gbé ìgbésẹ̀. Bíbélì wípé onígbàgbọ́ láì ṣiṣẹ́ òkú ni. Ìdí nìyẹn tí o fi nílò wòlíì, ìdí nìyẹn tó fi gbúdọ̀ gbé ìgbésẹ̀ kan gbàdúrà. Báwo ni kí n ṣe rìn? Báwo ni kí n ṣe gbé gbà? Ìwọ tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ ọjà, ohun túká ni, ohun tó lè ṣe wà lóṣù yìí. Ó dẹ̀ dá mi lójú pé tó bá lè gbé ìgbésẹ̀ yìí, ó máa jẹ́ iṣẹ́ ẹ̀ máa dìde, ọ̀nà ẹ̀ máa là, ọ̀nà àbáyọ á dìde. Rántí ẹni tó lànà nínú Òkun Pupa fáwọn ọmọ Ísírẹ́lì, ó wà láàyè síbẹ̀. Bíbélì wípé ọ̀kan náà lánàá, ọ̀kan náà lónìí, ọ̀kan náà títí ayé. Agbára yẹn wà tó bá lè pè bó ṣe yẹ kó wò, tó bá lè wá bó ṣe yẹ kó wà, wà dẹ̀ lé ọ̀nà lọ. Má jẹ́ kí wọ́n tẹ̀ pé kó káwọ́ gbénú kó máa dà ó, má kú sórí ó máa dà ó. Gbìyànjú sọ̀rọ̀ ààrẹ nípasẹ̀ kó gbégbèsẹ̀ láti gbọ́ Olúwa bó ṣe yẹ kó wù, bẹ́ẹ̀ àlàáfíà yìí. And then bóyá o bẹ̀rẹ̀ nǹkan kan, o gbé foundation ilé kalẹ̀ láti 12 years. Mo ti rí ẹnìkan bàbá, ó búra lẹ̀ ní 1993. Dáàbò bíi last year, wọ́n ti yọ foundation, wọ́n sì ń sọ. Iṣẹ́ ayé nìyẹn. Tó bá yá gan àwọn landlord àdúgbò yẹn wọ́n á pè pé àwọn fẹ́ ra ilẹ̀, wọ́n á kówó ẹ̀ fún gbogbo àdúgbò. Torí àdúgbò ti develop, kò lè wá máa fi gbóòrè àwọn láàmú. Àwọn bandits wá bọ̀. So ìwọ tó fà ṣe ti wà lára ẹ̀, tó rí wípé kò sí tó ṣe tó yọrí rí, àwọn fà ṣe ti náà pè. Kò sí ohun tó dáwọ́ lé tó rí àṣeyọrí lórí ẹ̀, àwọn fà ṣe ti náà pè. Bóyá lórí ọmọ ẹ gbìyànjú títí kọ́tẹ̀ láṣeyọrí kò sí. Bí ìwọ náà ò ṣe láṣeyọrí náà lórí pé ibi tí wọ́n wá sáyìn ọ̀pọ̀ àwọn ọmọ ẹ lọ báyìí, ohun kankan ló fà á. Ó nílò ohun tó yẹ kó ṣe. Kí ló wà nídìí ẹ̀? Pé wòlíì aṣọ̀fò, ohun tó wà nídìí ẹ̀, ìgbésẹ̀ tó yẹ kó gbé mi, ohun tó yẹ kó ṣe, bó ṣe gbàdúrà ni, àdúrà tó yẹ kó gbà ni, aṣọ̀fò ẹ̀, wà ní solution. Then ọ̀pọ̀ ọ̀fẹ́ Ọlọ́run lọ tó ń mú solution yẹn wà o. Bóyá o wà nínú òyìnbó, òun wá wé gbogbo ẹ ti polúkúmu ṣú, ó ti lágbára. Àwọn gbogbo tó yẹ kó o ṣe o ti ṣe, gbogbo advice lọ́ọ̀yà gbogbo ẹ̀ ló ti tẹ̀lé, gbogbo ẹ̀ ṣáà ń bọ́ sí ibì kan náà. Àwọn kan ló ń pàrọ̀ kò sí ẹ pé bó ṣe lọ ló ṣe máa kó pàṣẹ. Gbogbo agbára tó sì ẹ lọ rìn àjò, gbogbo ṣe lọ ló ṣe máa kó. Agbára yẹn lò lórí ẹ lórúkọ Jésù. Gbogbo nǹkan náà ló fẹ́ àdúrà, lè pè fún àdúrà láti fi àdúrà ṣọ̀nà lórí ẹ. Wà á dẹ̀ rí wípé mo ti ní àìmọye testimony tẹ́yìn gẹ́gẹ́ mọ̀, àìmọye testimony lórí ẹ̀ táwọn èèyàn pè báyìí tí Ọlọ́run á dẹ̀ ṣe, tí àánú á fọhùn lórí ẹ̀. Ó dẹ̀ mọ̀ wípé tiẹ̀ náà kò ní ṣòro ṣe lórúkọ Olúwa. Bóyá ìwọ náà dẹ̀ ní oróṣù agbára láwà, kò dẹ̀ tún wò pé ṣé bí màá ṣe máa bá lọ rè ilé ọmọ kan ṣoṣo mo máa bí, mo dẹ̀ fẹ́ ọmọ sí i. Àbí ọkọ ò tiẹ̀ rí tiẹ̀ rò ó nídìí ọmọ ọkùnrin, ó wò pé obìnrin lásán ló bí. Ọlọ́run wà láàyè tó ń ṣe ọmọ. Mo nígbàgbọ́ wípé Ọlọ́run á ṣe ẹ nínú lágbára Ọlọ́run. Àgbẹ̀ á gbé ọmọ jó láṣẹ Olúwa. Bóyá gbogbo àwọn ọmọbìnrin yẹn ló wà lé, gbogbo ọmọkùnrin ló wà lé, ètò tó lọ́kọ kò lọ́kọ, ètò tó máyàwá kò máyàwá, má bùkún lásán. Ó nílò ìgbésẹ̀, ó nílò àdúrà. Láwo ohun tó wà ń di ẹ̀, kí
ló dé tí wọ́n dé àwọn wo ló dé àwọn ọmọ yẹn mọ́lẹ̀ nípa ṣe Ọlọ́run á tú wọn sílẹ̀ nítorí wípé Bíbélì wípé ó ní wọ́n wo ìmọ́lẹ̀ mọ́ wọn ojú kò sì tì wọ́n. Bíbélì wípé ó ní ó rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó mú wọn lára dá ó sì gbà wọ́n kúrò nínú ìparun. Mọ̀gbọ́rọ̀ Olúwa yóò jáde sí ọ, yóò mú ẹ lára dá, yóò já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹn lára àwọn ọmọ ẹ. Ohun tó yẹ kán máa ṣe tí ayé ò jẹ́ kán ṣe, ìwọ ló ó ti tọ́ ọmọ àwọn ọmọ yẹn gan tó yẹ kán máa mú nǹkan wá, àná wọn wá dàrú, ó wáṣẹ́ kò ní ṣe lórúkọ Jésù. Ògbé pàtàgbára òkùnkùn tó dá wọn dúró yẹn, ó bàjẹ́. Àánú fọhùn lórí wọn, àánú ṣògo lórí wọn lórúkọ Jésù. Iṣẹ́ tó wáyé wọ́n máa rí bí kíákíá. Àṣẹ Olúwa mú bẹ́ẹ̀ kò gbé padà. Jésù Olúwa wa. tó ọ̀rọ̀ rẹ ti gbọ́ yìí àsọtẹ́lẹ̀ pẹ̀lú àdúrà tó nípọn tó ná ìlàkà òun ni bàbá wa prophet Tèmítọ́pẹ́ Solomon tí wọ́n ti ṣe fún gbogbo àwa ẹ̀mí. Ẹ láǹfààní àti bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní kíákíá ní wàhálà ìṣẹ̀ṣà lórí ohunkóhun tí ẹ bá ní lọ́kàn láti bá wọn sọ. Ó sì dá mi lójú pé Ọlọ́run prophet Solomon kò ní ṣe tiwa náà ṣe títí ìgbà míì tẹ́tù láǹfààní àti bá wọn pàdé. Àlàáfíà Ọlọ́run tó máa bá wa. Ó dàbọ̀.